ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ kóòtù ẹ̀jíire ọmọọba Olúfẹ́mi Àkànbí Adélékè ló kọ mi ọ̀rọ̀ fẹ́mi mo tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò ilẹ̀ Oòduà òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe bí ọ̀rọ̀ bá sọnù nígbà ayé àwọn bàbá wa òwe báyìí náà òun ni wọ́n fi ń wà kí lòwe táàmù gbéyẹ̀wò lórí ètò tòní òun náà lòwe tó sọ wípé ẹnu oníkàn òun la ti ń gbọ́ pọ̀n àwọn kan tiẹ̀ tún máa sọ wípé ẹnu ọlọ́fà òun la ti ń gbọ́ mutá kí ni à ń pè ní ìkàn kí ni jẹ́ pọ̀n ọ̀nà wo là ń gbà gbọ́ pọ̀n lẹ́nu oníkàn mò ń bọ̀ ẹ̀já dókè lọ́hùn náà. gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni. èso kan ń bẹ tí àwọn bàbá wa ń pè ní ìkàn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ìgbáláyé òde òní òun ni olóyìnbó ń pè ní garden egg àwọn bàbá wa wòye wípé téèyàn bá mú ìkàn tó bá gé e sẹ́nu pọ̀n ní òró ó tún wáá gé ìkàn òun sẹ́nu tán tó bá bẹ̀rẹ̀ sí ní bò jẹ pọ̀n báyìí náà ni ọmọ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ni wọ́n fi wò wípé àṣé ẹnu ẹni tí ń jẹ ìkàn òun la ti ń gbọ́ pọ̀n. ibo wá làwọn bàbá wa máa ń lo òwe yìí sí gan àti wípé ọ̀nà wo ni wọ́n ń gbà á lò ó. gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni. tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ láàrin ẹni méjì táwọn àgbàlagbà wá pè wọ́n kalẹ̀ láti bá wọn yanjú rẹ̀ tẹ́nìkan tó jẹ́ alàgàtà tó fẹ́ máa ṣe agbẹnusọ láàrin àwọn tí ìṣẹ̀lẹ̀ jẹ́ tiẹ̀ gangan àwọn àgbàlagbà á ní kó dákẹ́ pé wò ń tiẹ̀ kó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí ó ní ọ̀rọ̀ gan wọn á wá dá a lóhùn wípé ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan jẹ́ kí wọ́n ó fẹnu ara wọn ṣàlàyé tó títí ìgbà míì tá a tún fi rẹ pàdé lórí àkọ́tún ètò ẹ máa rántí wípé òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe bí ọ̀rọ̀ bá sọnù nígbà ayé àwọn bàbá wa òwe ni wọ́n máa fi ń wà. ẹ lọ sórí ìkànnì YouTube ìyẹn nílẹ̀ Oòduà TV gbogbo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ lọ síbẹ̀ ẹ subscribe ọ̀fẹ́ lẹ́ subscribe ẹ wo àwọn fídíòs wa ẹ like ẹ kọ́mẹ̀ǹtì àwọn ohun tó bá tún kù ká fi kún ẹ ṣàlàyé fún wa ọmọọba Olúfẹ́mi Àkànbí Adélékè ló kọ mi ire o ire o ire o ire kàbìtì. gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni.